Eh, hello ẹ̀yin èèyàn mi. Ó mà lágbára o. Ilé olórogún, oró ikú, nǹkan bẹ láàfin Ọ̀jájá tí àwọn orogún ti kábíyèsí ilé kábíyèsí lágbára o. Ìjọ́ wo ni ó fẹ́ stop gbogbo eléyìí àfi tí kábíyèsí tọ́lọ́run fún kábíyèsí ṣe kó clear gbogbo wọn off. Kí leléyìí? Kí leléyìí? Kí leléyìí? Báwo láti wá ṣe gbogbo eléyìí sí? Ìjọ́ wo ni Queen Naomi ṣe fẹ́ ní ìsinmi nínú ààfin yìí? Ọlọ́run máa gbà wá o. Kí kábíyèsí, Ọlọ́run á máa mí sí kábíyèsí o. Kí ni ìtumọ̀ eléyìí nínú nǹkan? Yìí máa ṣe kékeré o. Nǹkan ń bẹ o, Jésù. Ṣé mo sọ fún wọn pé Naomi wá sáàfin òun àti ìyá ẹ̀? Tí olórí Mary ń sọ pé kí ló wá ṣe? Tí ìjà bẹ́ẹ̀lẹ̀ tó lóun fẹ́ lu Naomi bẹ̀tẹ̀ ẹni yáwọ́ ni Jésù ń gbé. Ọpẹ́lọpẹ́ pé ìyá Queen Naomi wá sí ààfin, ó tẹ̀lé Naomi wá sáàfin. Bẹ̀tẹ̀ lóòótọ́ léèní wọ́n discover passport tó sọnù. Torí mo sọ fún wa pé passport èní yìí kan náà ló rí passport tó sọnù. Àṣé oyè tó pe rẹ̀ lólórí àgbàyà, that is Rónkẹ́, ọwọ́ ẹ̀ náà ti bà. Ó kó jáde oníṣèbí passport ẹ̀ wọ́n á make sure pé ó máa sún ná. Ìjàmbá ni mo kàn ṣọ́ọ̀tì ní ọ̀rọ̀ yẹn ni o. Bí òun àti Naomi ṣe bẹ̀rẹ̀ ìjà. Tí Naomi gbé ṣubú tó grab ẹ̀ báyìí, tó mú dání látẹ̀, tó fling ẹ̀, tó fi eyín ẹ̀, ó sọnù ní ṣàmọ́ pé òun náà ó dàbí kí ló ń jẹ́, kò fi bẹ́ẹ̀ ní omi lára. Ìyẹn ó fling ẹ̀ bí àwọn passport tó mú dání tó fi sọ fún Naomi pé ṣé orí passport òun máa sún náà, ó máa ṣe. Bí Naomi ṣe wá ní ó máa sún passport òun. Pé kó lọ move báyìí bí Naomi ṣe pa kòròtí nìyẹn. Tí Naomi fi gbà pass tó fi fling ẹ̀ dànù. Tó fling ẹ̀ dànù ní kíní jábọ́ lọ́wọ́ ẹ̀. Bí ìyá Naomi ṣe pa kòròtí nìyẹn. Bó ṣe kó passport méjì tó sọnù. Wọ́n sọ pé láti rí ni wọ́n almost a month tó ti ń wà. Àṣé òun ló lọ jí ní ààfin kábíyèsí. Kò wá tán síbẹ̀ o. Ìgbà tí ẹni ẹlẹ́ni tó ń retí kábíyèsí ló ní kán wá o. Bẹ̀tẹ̀ ohun gbogbo ló ṣiṣẹ́ pọ̀ fún rere. Tọ́n bá wá dá kábíyèsí lóhùn léni, wọn ò ní rí passport wọn. Passport ní kan dúró. Bẹ̀tẹ̀ nígbà tó ń rí pé tadé ni ká wò, àwọn gbọ́dọ̀ lọ attend sí. Wọ́n fẹ́ lọ gbé ní school, wọ́n fẹ́ gba ibẹ̀ lọ gbé ní school gẹ́gẹ́ bó ṣe sọ. Time dẹ̀ ti lọ tó fẹ́ lọ gbé ọmọ ẹ̀. Wọ́n ní wọ́n á sọ pé wọ́n ti sọ wọ́n á pe kábíyèsí pé àwọn ò lè dúró. Time ti lọ pẹ̀lú gbogbo nǹkan tó ṣẹlẹ̀ láàfin lẹ́yìn tí kábíyèsí ò sí lára ǹdí. Iṣẹ́ kékeré gbogbo nǹkan tá à ń sọ yìí. Kábíyèsí ò sí nílẹ̀ yín, kábíyèsí ni gbogbo ẹ̀ ti ṣẹlẹ̀. Wọ́n ní bí Naomi kan ṣe kó sínú mọ́tò, màmá ẹja máa lọ s'Ákúrẹ́. Kábíyèsí a lè dúró dè any longer mọ́. Kí ló kó sí mọ́tò pé káwọn máa lọ? Àṣé wọ́n ní olórí Mary àti Rónkẹ́ wọ́n ti plan. Wọ́n ní ṣọ́ọ̀bù kan wà lẹ́yìn ẹgbẹ́ palace. Àṣà àwọn tọ́ọ̀gì tó máa ń lò fún ara wọn tó bá fẹ́ ṣiṣẹ́ ibi wọ́n ti lọ sọ fún àwọn tọ́ọ̀gì pé tí Naomi bá ń jáde pé kán grab ẹ̀ láti gba passport tó wà lọ́wọ́ ẹ̀. Wọ́n ní ààfin bí àwọn security ṣe ṣí gate, àwọn mẹ́rin kan kàn sá jáde ni. Tí Naomi fẹ́ bọ́ sí títì báyìí, wọ́n kàn double cross Naomi pé níbo ló ń lọ. Kó bọ́lẹ̀ before you know it wọ́n ti gbé petrol. Ọlọ́run ló ní kóun àti ìyá ẹ̀ sáré bọ́lẹ̀. Kí leléyìí? Kí lẹ̀ ń wá? Kí lẹ̀ ń ṣe?
ṣé ẹni tó ń ṣọ́yàn kọ́lọ́n kó gbà wá lọ́wọ́ ẹni tó ń ṣọ́yàn tá ò ṣọ́. Wọn mọ̀ pé wọ́n ti lọ pílánì fún Naomi níta. Ìyẹn olórí Mariam àti Rónkẹ́. Wọ́n ní Ọlọ́run tó wá bá wọn ṣe ni pé Naomi tí ó kàn ṣe bọ́ ṣe rí àwọn pípù yẹn ó kàn mú báàgì ó grab báàgì yàrá pé ó ti ju passport méjèèjì yẹn sínú báàgì ó kàn mú dání ni ó mú dání pẹ́pẹ́pẹ́ wọ́n ní ọ̀gbìn ní kò ní dọ́là wọ́n máa wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní da petrol sí inú mọ́tò ni before you know it wọ́n ṣáná sí mọ́tò Naomi. Wọ́n ní Lexus ni Naomi gbé wá kì í ṣe pé bóyá ó gbé mọ́tò tuntun tí kábíyèsí ṣe rà fún. Eléyìí tí wọ́n ní Lexus eléyìí ni wọ́n ní last year ní kábíyèsí rà fún òun làwọn tọ́ọ̀gì. Wọ́n ní kẹtó ká tó wí ká tó fọ̀ wọ́n ti pé mẹ́rin wọ́n ti pé márùn. Wọ́n wá dà wá ya wọ́n la pa àwọn security ò wá ká wọn nígbà tí wọ́n ti gbé fún ẹ̀ tọkàn dá sínú mọ́tò àfi láì tí mọ́tò bẹ̀rẹ̀ sí ní bọ́ọ̀n. Wọ́n náà fìgbà tó ń sun mọ́tò yẹn nù tó yọ ráúráú. Àṣẹ pásítọ̀tù yẹn náà ní kán lọ sún mọ́. Naomi kẹ̀dẹ̀ rí pásítọ̀tù yẹn inú ẹ̀ tí ẹ̀ ń dùn fún wọn ti. Bó ṣe rí pé sọ́ọ̀gì yíyí ẹ̀ mọ̀ wàá kọ́kọ́ di báàgì ẹ̀ mú ni báàgì ẹ̀ ló máa kọ́kọ́ bù so. Bó ṣe sun mọ́tò Naomi náà ni rí pé èyí wà lẹ́ni òsì nǹkan ṣe rí kó ga ṣe rí pé ilé olórogún oró ìkó ni. Wọ́n ní bó ṣe sun mọ́tò yẹn náà ni wọ́n ní ẹ wá wo Naomi kú mọ́ wọ́n ló sun bastard ẹ̀kúnlẹ̀ ní iṣẹ́ kékeré pé kí leléyìí ló bá pe kábíyèsí ní òun bọ̀ pé nǹkan ṣẹlẹ̀ tí kábíyèsí ò tiẹ̀ mọ nǹkan tó ṣe tí kábíyèsí bá dá sáàfin lẹ́nu ló ṣẹ̀ṣẹ̀ máa rí pé ìyẹn pé ogun ńlá ti bẹ́ẹ̀lẹ̀ ní ààfin lẹ́nu fún Naomi àti Ashley kò tiẹ̀ yọjú lọ́tẹ̀ Mariam àti Rónkẹ́ rí pé ilé ọlá níyọ̀nà ṣé rí iṣẹ́ nǹkan tó ń fojú Naomi rí kí ni ká ti wá ṣe lè kí kábíyèsí tún dé a tún fojú fò dá bẹ́ẹ̀ ni tí kábíyèsí bá dé ó tún máa fojú fò kò sí nílé nǹkan ṣe sí lẹ́yìn èèyàn mi a ti wá ṣe lè sí torí téèyàn bá ń sọ báyìí ó máa ń dùn ó máa dàbí pé sórí eléyìí ni pé eléyìí tá à ń sọ yìí kì í ṣọ̀nà jíjìn o ní pálásì Ọjájá ló ti ń ṣẹlẹ̀ nǹkan bẹ́ẹ̀ ẹwà ṣẹlẹ̀ nínú yàn wọ́n ṣe bọ́ọ̀lù mọ́tò nìyẹn kábíyèsí adéwàbù ọmọ ọlọ́mọ ó gbé mọ́tò wọ̀ ṣé kó wá ibi tó ń kánjú tó lóun fẹ́ lọ gbé tàdé nìkan wà ǹjẹ́ ìkánjú ò ti wá kánjú ara ẹ̀ tí kò ti ṣe rẹ̀ ẹ̀ta dúpẹ́ pé wọ́n ṣe nǹkan kan fún wọn òjò náà mí ná wọn ò dẹ̀ jóyè ẹ̀ ná pásítọ̀tù tẹ̀rẹ̀kẹ̀rẹ̀ tó dẹ̀ rí gbà lọ́fẹ̀ẹ́ lè Ọlọ́run ṣèyanu wọ́n rí gbà wọn ò dẹ̀ sun pásítọ̀tù yẹn nù torí pásítọ̀tù yẹn gangan tó ń gbà lọ́wọ́ olórí Rónkẹ́ òun ni ó fa gbogbo ilé wọ́n yí mọ́lẹ̀ ogun wọ́n ní kì í ṣe commotion kékeré o ní ààfin lẹ́nu ó ti ẹ̀dá ẹ̀yìn èèyàn mi wọ́n ní mo ní kí sáré gbé sí yín létí ẹ bá mi o share kẹ́ bá mi like ẹ bá mi subscribe kẹ́ bá mi dá sí ọ̀rọ̀ yìí torí ọ̀rọ̀ yìí ó tójú súyàn táì nǹkan bẹ ẹ ṣé gan bẹ ṣe ń tẹ́tí sí ààbò Ọlọ́run á wà pẹ̀lú wa Jésù Olúwa wa àmín báyìí.